pẹ̀lú bí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń súnmọ́lé ìyẹn ètò ìdìbò abẹ́lé wọn láti yan olùdíje fún ipò gómìnà wọn lọ́dún 2026 bó ṣe ń súnmọ́lé tí ètò ìdìbò gómìnà náà tó ń súnmọ́lé gidigidi. Níṣe ni àwọn olóṣèlú tó fẹ́ díje du ipò gómìnà lọ́dún tó ń bọ̀ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìnàmbà tí ń gbáradì, ṣùgbọ́n tí gbajúgbajà olórin tàkasúfèé ni tí ó tún jẹ́ mọ̀lẹ́bí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí, ìyẹn David Adélékè, ẹni tí ó gba yìí mọ̀ sí Davido, tóun náà mà ti sọ̀rọ̀ tó sì tú àṣírí ńlá nípa ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Pàápàá ó tún tú àṣírí nípa gómìnà igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ sẹ́nítọ̀ tó ti ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun rí nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, ìyẹn sẹ́nítọ̀ Ìyọ̀lá Òmíṣọ̀rẹ́, ẹni tí ó gba yìí mọ̀ sí Creazor. Ó tún tú àṣírí lórí ẹ̀ àti tí ó ṣẹlẹ̀ sí lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 tó ń bọ̀ yìí. Ẹ rántí pé ọdún 2022 òun ni gómìnà Adémọ́lá Adélékè ló gbàjọba. Nígbà tí ó bá sì fi di ọdún tó ń bọ̀, sáà àkọ́kọ́ ọdún mẹ́rin ẹ̀ yóò ti pé, ṣùgbọ́n gómìnà ó ti jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ tóun ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò tíì tó, òun sì nílò sáà kan sí ìyún sáà ọdún mẹ́rin láti parí iṣẹ́ rere tóun ṣe. Ṣùgbọ́n ní báyìí Òmíṣọ̀rẹ́ tó jẹ́ pé òun náà ti ń lé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tipẹ́, òun náà mà tún ti kéde báyìí pé òun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún tó ń bọ̀. Kódà bàbá náà ó ti ṣe ìkéde àti ìfilọ́lẹ̀ ìpolongo ìdìbò ẹ̀ ní inú ọ̀sẹ̀ tí a wà yìí ní ìlú Òṣogbo, tó sì ti jẹ́ kó di mọ̀ pé òun lòun kúnjú òṣùwọ̀n jù nínú ẹgbẹ́ òṣèlú APC láti di gómìnà, tó sì jẹ́ pé òun nìkan ni òun ní àtìlẹ́yìn àti agbára láti gba ìjọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti kúrò lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè. Ṣá o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn òǹwòye òṣèlú náà ń jẹ́ kó di mọ̀ pé Òmíṣọ̀rẹ́ lẹ́nu dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun lóòótọ́, àwọn èèyàn sì mọ̀ dáadáa, ṣùgbọ́n tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ètò ìdìbò náà yóò le gidigidi nítorí pé Adélékè náà òun náà ti ní àwọn èrò lẹ́yìn tí wọ́n ń ṣe tiẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí èyí, Davido tí kì í fi ọ̀rọ̀ Adémọ́lá Adélékè tó jẹ́ àbúrò bàbá ẹ̀ ṣeré, tó sì máa ń polongo òbò fún bí àsìkò ètò ìdìbò bá ti dé, ó mà ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò Ọ̀ṣun ọdún tó ń bọ̀ àti tí ó ṣẹlẹ̀ lásìkò tí Davido tó rí ọ̀rọ̀ tí Òmíṣọ̀rẹ́ lọ gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi àwòrán bó ṣe ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ẹ̀ hàn ní fún ètò ìdìbò Ọ̀ṣun, tó sì kéde pé òun ti ṣetán láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun là lọ́dún 2026. Níṣe ni Davido kọ ọ̀rọ̀ síbẹ̀ wípé kó tó di aago 12 tí ó sì kọjú bẹ́ẹ̀ lọ, ètò kọ pẹ̀lú òyìnbó pé before 12 p.m. ṣùgbọ́n tẹ́lẹ̀ ìtumọ̀ sí ni pé Davido ń fi Òmíṣọ̀rẹ́ ṣẹlẹ́yà, ó sì ń jẹ́ kó di mọ̀ pé kí aago 12 ọ̀sán ọjọ́ ìdìbò lọ́dún tó ń bọ̀ kó tó Adélékè yóò ti fẹ̀yìn ẹ̀ gbolẹ̀, tí gbogbo wọn ó sì ti mọ̀ pé Adélékè ni làwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ló tó dìbò fún sáà kejì.